Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wà lẹ́tà máa play fún fídíò kan náà rèé tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún ẹ wo ẹni yìí ó jáde kò tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí sóríṣiríṣi nǹkan ẹ wo àwọn nǹkan ló sọ nínú fídíò ìlú rẹ̀ lọ́wọ́ náà láti jẹ lórí ìkànnì lé ẹ ti mọ táwa ṣe ṣe lórí ìkànnì pé àwa kò bá rí àwa kì í sọ dábọ́ wá sí láti wá sọ á ti jẹ́ pé a ti ṣe ìwádìí tó dà lórí ẹ̀ka tó ń gbé jáde ẹ̀ ti mọ̀ pé jẹ́ new news la máa ń gbé jáde lórí ìkànnì owó a máa fi wá pọ̀lọpọ̀lọ gbèdé a máa fi àkóso ẹ̀ka tó ní abẹ́ẹ̀kọ̀ ṣùgbọ́n àmúṣá bade ke gba ọkọ ni ẹ̀dá ọmọ lórí kẹ ẹ̀dá kẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ subscribe kẹ́ share àwọn videos wa tó bá lè máa jẹ ìdájọ́ àwọn content wa ìwò ẹ̀dẹ́kẹ́ ya gbogbo videos wa. Lizzy Anjorin bọ́ bíbá ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀sùn mo rí fídíò ètò ṣe lálẹ́ Iyabo, if anything happens to me, my husband, my children, my business, hold Iyabo, Alice, Ojo, ọmọ bíbí inú Fetuga, hold her very well. Ó wọnú family mi, ó fi wá gba donation, ó dẹ̀ ń parọ́ mọ́ wa. Ó ń parọ́ mọ́ wa ní ojúkojú nítorí pé ó fi wá gba donation. Ọ̀rọ̀ ìdílé wa ò kàn lọ́wọ́ kò kàn lẹ́sẹ̀. Lizzy Anjorin ò dárúkọ ẹ̀ rí. Àmọ́ torí pé ó fi mí gba donation, ẹ bá mi mú dáadáa tí anything bá ṣe mí. Ẹ bá mi mú Iyabo, Alice Ojo, ọmọ bíbí inú Fetuga, ẹ bá mi mú dáadáa. Ẹ bá mi mú ogún ọdún ọgbọ̀n ọdún ẹgbẹgbẹ̀rún ọdún tí irun kan bá tú lára mi, ẹ bá mi mú Iyabo, Alice Ojo, ọmọ bíbí inú Fetuga, ẹ bá mi mú dáadáa. Ẹ bá mi mú dáadáa. Ẹ mú dáadáa. Ó ń fi mí tọrọ bárà. Ó ń parọ́ mọ́ mi. Ó ń fi mí gba donation. Ó rán èèyàn wá sí ilé mi. Wọ́n wá ya fọ́tò ọmọ mi. Wọ́n post ẹ̀ online. Ó lóun fẹ́ serve court letter. Nígbà tí àwọn tó ń serve court letter pè wá, ọkọ mi pe ẹni yẹn pé kó máa bọ̀ nílé. Ọkọ mi fẹ́ gba lẹ́tà yẹn. Ó ní àfi tó bá rí mi. Mi ò dẹ̀ sí nílé. Wọ́n dẹ̀ lọ gba pasting order ní court. Ẹ̀tọ́ wọn ni wípé kí wọ́n snap bó ṣe paste ẹ̀. Wọ́n dẹ̀ dá padà sí court. Àríbẹ̀kọ́, nígbà tó fẹ́ post fídíò yẹn, wọ́n wá dúró sí ilé kejì sílé mi for over 4 hours. Wọ́n retí kí ọmọ mi dé láti school. Wọ́n wá fídíò ojú ọmọ mi. Iyabo wá sáàbù mi lórí Gistlover, amẹ̀bọ̀ Gistlover àtọ̀dọ̀ Esabod ní Iyabo Ojo fi sáàbù ní court letter. Ó dẹ̀ fídíò gbogbo plate number mi. Ó fídíò gbogbo inú ilé mi, gbogbo compound mi. Ó fídíò ojú ọmọ mi. Ó dẹ̀ gbé sí internet. Ó fídíò, ó post house address mi. Ó post everything nípa mi. Ó post ẹ̀ sí online. Ilé wa ó máa ní code. Ó post code ilé mi. Ìyẹn Iyabo Ojo. Àwa wá lọ gbá research. Bọ̀bọ́ tó wá post lẹ́tà yẹn. Nígbà tó máa dé court, we have the CCTV, we have the evidence. Ó sọ fún ilé ẹjọ́ pé fọ́tò lásán lòun take. Àmọ́ kó tó dé court, fídíò ti wà lórí internet. Kí ni mo sọ?
nígbà tí bọ̀bọ̀ tó wá post lẹ́tà nígbà tó dé court nǹkan tó sọ fún court ni wípé fọ́tò lásán lòun I have the evidence ò máàkì síbẹ̀ wípé fídíò òun ṣe fídíò. tí ẹni tí bá ṣe mí tó bá ṣe ọkọ mi tó bá ṣe ọmọ mi tó bá ṣe ilé iṣẹ́ mi tó bá ṣe anything nípa mi ẹ mú Iyabo Ojo ọmọ bíbí inú Fẹ́túgà ẹ mú dáadáa. Ẹ bá mi mú dáadáa. Ó ya ilé mi. Lizzy Anjorin, mi ò ní bẹ́ẹ̀ ṣe back and forth lórí gbogbo nǹkan tó sọ yìí. Ó ní tó bá ti ṣe kí ni kó mú Iyabo Ojo dáadáa. So that's what I've been waiting for. Kò daruko mi. Now, I think your lawyers, they need to educate you. Give me my phone, please. Your lawyers need to educate you. Good evening, everyone. My beautiful fans, I know a lot of you don't like me doing videos and all those things, but I need to, because this is what I've been waiting for her to do all this while that she has done. Do you understand? What we went for is ADR. We've not started any case. The ADR judge threw the case out, right? Because that woman, normally, I respect her a lot. Even the time we went there, she called us, asked us to go for peace settling and everything. But Lizzy Anjorin never stopped coming for me and my children and my whole family. Do you understand? So when we went back to court, the woman was, she said it, they had to bring, she took the case away, she transferred the case away from her court too. Liz got their case back to her court. And she didn't want to do that case. And for whatever reasons best known to her, she threw out that case. But we have not started. That's ADR. I've not called any witness, not put anybody in a witness box. You haven't gone into a witness box. I haven't gone into a witness box. No witness has been called. So we have not started any case at all. And I've been waiting so bad for you, Lizzy Anjorin, to mention Iyabo Ojo. Because you told them in court, when they were asking you, who is all this Shepeteri, Gislova? You said it's not me. So what is the problem you have with me? You said because I associate with people that bully you. I don't understand. You and I are not friends. We were colleagues. I don't owe you who I am supposed to be close to or who I'm not supposed to be close to. If you have a business with anybody, it is not my business. I don't understand. You have constantly come for people that are close to me. You have constantly dragged people that you see with me. And the only reason why I'm doing a case with you is because of all your defamatory things, defamative things that you do and say about me. All the accusations that you accuse me of. There is nothing that you have not accused me of. I should be the one saying that if anything should happen to me, Iyabo Ojo, or my daughter, Priscilla, or Festus Ojo, you, Lizzy Anjorin, should be one of the people they should hold responsible. You, Liz, should be one. If anything should happen to me today, you, Liz, should be one of the reasons, one of the people that they should hold very responsible. And I will tell you why. You alone will start with warrior. I'm going to play you videos of them. You are constantly, let me even go towards that other one, the other one for Lizzy Anjorin replied back to Iyabo not this Ojo. one, I'm even coming. This one Lizzy is different. There's a lot, I have a lot of your videos, so I want to
Mention her name. Mention whose name? When I asked you Ẹni to tó wá mention her escape route. Ní ọpọlọ, ní làákàyè, orí yín ti dàrú. So if I now mention her name, wọ́n wá lọ yẹgi fún yín. Àbọ̀ máa pa yín, ẹ ti ṣí èrè. One thing tí mo notice ni pé gbọ́n, wà intelligent, smart. I have numerous of your, so many of your videos, so many. Ọlọ́mọ òun tó ṣẹ̀ṣẹ̀ náwó, ó ní ògùn láká yí ọ̀ṣìnrín mọ́lẹ̀, òun laṣọ lè fẹ́ jẹ̀wẹ̀, olómi lè fimọ̀ kí mọ̀ bora, ó ló máa yí ẹran ọmọ òun, ó ló máa yí mọ́ yẹ̀pẹ̀, jẹ́ ìtú. Yí sábà, ọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ náwó, ògùn ló máa lo ẹran ẹ̀ mọ́ yẹ̀pẹ̀. When we get to court, you need to come and explain who you are referring to. You have to come and report. You have to come and because you know that I have filed a criminal. I've gone to write a criminal petition against you, Liz. I heard you too. You've gone to write your own, right? You will come and explain whose child got married recently that your voodoo should kill, grand, mixed with sand. You have to come and translate all these things because you are the one that has constantly been cursing on my children. Constantly, you have been bullying me, my daughter, my son-in-law, my son, my man. There is nobody you've not dragged with me. My friends, anyone you see with me, you will drag them. Recently, indirectly, you dragged them, Mommy Salawa. There is nobody that you've not dragged. There is no allegations that you have not accused me of. You have accused me for the death of Mohbad. You have accused me for in fact there was one you even did that you even asked the government that if the government are wise they are supposed to let me see. Nǹkan tí failed actress Adótòṣì tó ṣe fún mi tó ṣe fún àwọn ọmọ mi. Ilé ìkọ́. This one, you even admitted. You admitted to taking my name and my children's name to the herbalist place. You. Me, I don't have a problem with you. I like the fact that you have come out to mention my name, that if anything happens to you, because you said you're not having a case with me, you didn't mention my name. So now, for you to come out and mention my name, that means that you have a case with me. So you have to tell me and come and tell the world and tell the right authorities what case you have with me. You have to come and explain it. Ẹ lọ gbé kọ̀ǹténà àwọn kọ̀ǹténà ẹ̀ bá wọn ya fọ́tò kan lè bá sọ pé wọ́n ti ẹ̀ndọ́ọ̀sì yín kò ní bí ìjà Bedford Ìdòwúsù ti wọ́ yín lọ ẹ lọ sanwó gbèsè tẹ̀ jẹ. Ṣé bẹ́ẹ̀ sọ wípé wọ́n ti lé Lizzy ilé o wọ́n ti gbalé Lizzy o kò lè dé ṣọ́ọ̀bù ẹ̀ mọ́ ìyẹn bí ìwọ failed actress. So now my take with you is that every time you have all your issues, gbogbo issues tó máa ní every time tó bá ní issues pẹ̀lú àwọn èèyàn, you bring all your issues to me. O lọ Dúmọ̀tà wọ́n ní transfer ò ṣe transfer nǹkan kan ò ṣe kọ́kọ́, you brought it my way. You indirectly describe me. You bring all your problems, your issues, you bring it my way, and you are saying that èmi yẹn o èmi Iyabo, they should hold me responsible for anything that happens to you. I don't understand this. We've not started the case, so don't celebrate. I like the fact that we've not started the case. ADR Lashe, go and find out. Let your lawyers advise you on what ADR is. We've not started trial. Me and you will still do trial. All these allegations that you have, you will come with proof, with evidence. You will bring evidence. How me, my man, every other person around me, how we killed Mohbad. You will explain.
every allegations that you have, you will bring it. Thank God you said the person that came to post the letter in your house works with the court, abi, you hold the person responsible. All the evidence tó bá ní kò gbé wá, ó ní láti máa ṣẹjọ́. But the general public must know that if anything should happen to me, my daughter, my son, my family, anybody around me, they should hold you, Lizzy Anjorin, responsible for it. Because you are the one that has constantly be bullying me, constantly be doing numerous, I cannot count the amount of videos of you that I have. Constantly, oh, not once have I defamed you. Not once. But you will constantly come and say things about me. Every time. Different things. Lies upon lies. My daughter that has never done nothing to you, you came for her. You came for her wedding. You talked about her wedding ring. There's nothing. If you're having issues with people and they are dragging you, I don't see why that should be my business. Because a lot of your own people drag me, and I don't think I have one day gone to any one of them to accuse them or accuse you of being the one sending them to me. I have not for once come to say, oh, Liz, you sent your people to me. Oh, never. I see all the videos most times. I see them when they come, they drag me. But I have never accused you for it because they are an adult. They have the right to choose who they want to drag and who they don't want to drag. It has nothing to do with me. If I feel like I'm very uncomfortable with that, I know the right things to do. So you coming out now, gaslighting people, manipulating people, it's not going to work. Kini mo fẹ́ fi kini tó bá kú kini kó ẹ fẹ́ dà fún. I don't have any problem with you. Kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. Nothing. Kò sí nothing. There's nothing. The only reason why I have taken the legal actions towards you is because so that you can stop defaming me. I don't have any reason or business with you. You have accused me of so many things. You accused me of buying one phone. You accuse me of snapping something. I don't know. In fact, sometimes I sit and I think that is it the same me you are describing or you are describing somebody else? So me myself, I am confused. I will need you to actually let us go to court or go anywhere. Do you understand? Where the authorities can actually sit you down and then you can give them these evidences that you always say. Because you always say you have evidence. So you must come with your evidence. I need to see those evidence. Could be jade, could be wa. Sure, because the one you alone have claimed pé tòótọ́ gbórúkọ mi lọ lé babaláwo. You alone have come to use their voodoo to be cursing on my daughter, cursing on my children. But actually, orí èpè ni èpè máa lọ. Orí èpè báyìí òun ni èpè máa lọ. Gbogbo èpè tó bá ṣẹ́ fèmí àtàwọn ọmọ ó máa padà sí lórí. Ìyẹn ti di confirm, ó ti di dandan. Do you understand? Ó ti di confirm, ó ti di dandan. Ìwọ ló ní àwọn warriors tó ń jà fún Ọlọ́run lèmi ní tó ń jà fún mi. Do you understand? Ó ti di confirm, ó ti di dandan. Every way, every manner how you want to go about it, kò lè work. Nítorí pé Ọlọ́run ó ju ẹ̀dá lọ. Ọlọ́run ju ẹ̀ lọ, Liz. So you coming out to say if anything happens to me, because you feel that there's no case. Ti bẹ̀rẹ̀ case o. Má get it twisted rárá. Ti bẹ̀rẹ̀ case. Ti bẹ̀rẹ̀ case. Ṣó ti dé Supreme Court ni? Ti bẹ̀rẹ̀ case now. So don't get it twisted at all, Lizzy Anjorin. We've not started any case. Kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. Mo fẹ́ kó wà láyé. Kó wà láàyè. Kò sí nǹkan tó máa ṣe é. Kò lè bá lọ. So gbogbo evidence, èmi need gbogbo evidence yẹn. Àdótò ṣì jí slova yẹn. Mo need ẹ̀ kó wá sọ ẹni. Èmi gan wá. Kó help wá. Because you keep describing me and mentioning that name and different names. Do you understand? So I need you to come. Kó wá jókòó, kó ṣàlàyé ẹni yẹn, kó gbé evidence jáde. Ìwọ náà ló sọ pé blackmailer ni Gslova, o ti send owó sí. Ìgbà tó send owó ṣàmà ní format tó fi send owó sí blackmailer Gslova.
bóyá o lo crypto ni o, bóyá o send yes account ni o, bóyá o transfer ni o, anyhow tó bá wá ṣàlẹ̀ evidence nǹkan tó ṣe provide it so that they can look for this person that you have constantly tagged to me. Because èmi mo ní pé mention my name o dẹ̀ jáde o response sí mi pé if I mention your name ọmọ mi ṣèyàwó o dá sí everything about my life you constantly, even mo lọ party kan tí mọ́mí ìsàláwà àkọrin fún mi, you made an issue about it. Everything about my life you have constantly made an issue about it. So definitely you have constantly indirectly been tagging me to all these things that you are saying. So please, we have not started a court case. Monica Njadi came as a friend. We have not started a court case. We have not even started at all. So that mention my name, kò sí ikú kòkò nípa èmi àti ẹ̀. Àjọ máa ṣe ẹjọ́ yẹn ni. Àjọ máa ẹ máa ṣàlàyé, wàá ṣàlàyé pé okay o, nǹkan báyìí báyìí ni, because ẹni tó tag mọ́ mi yẹn ó máa prove ẹ̀. Gbogbo èpè tó ń ṣe fọ́mọ ọlọ́mọ tí kò ṣe, Priscilla ò ṣe, tó rù ẹ́, wàá prove ẹ̀. Ibi tèmi ti ṣépè fọ́mọ ẹ, wàá mú jáde. Ibi tí mo ti bú màmá ẹ, wàá mú jáde. Gbogbo nǹkan tó ní mo ṣe pátá fún ẹ, wàá mú gbogbo ẹ̀ jáde. Má kò máa sọ pé mo evidence kò máa flash. No, show evidence. Do you understand? So don't come and gaslight people. Now I manipulate and when you don't gaslight people, don't manipulate people. Because think I can't mo fẹ́ fi ẹ́ ṣe. There is nothing tí mo fẹ́ fi ẹ́ ṣe. Ìwọ ló ní problem pẹ̀lú mi. Do you understand? Problem tèmi kàn ní pẹ̀lú wọn ni pé gbogbo nǹkan tó accuse me of, you can come and lay it on the table and give them evidence. You can't come now and say things about me and not be able to prove it. Abi? So problem tèmi ní pẹ̀lú wọn. Ìwọ ló máa ní problem pẹ̀lú mi. Tí bá lọ bí kan wàá rí sọ, tí bá jókòó wàá rí sọ, ọmọ mi bá ṣe kàn wàá rí sọ, tí bá dìde wàá rí sọ, tí bá sùn wàá rí sọ. Ìwọ ló ń rí èpè sọ, ìwọ ló ń rí jàjà, ìwọ ló ló gbórúkọ ọmọ mi àti èmi lọ lé babaláwo, ìwọ ló confirm ẹ̀. Do you understand? You are the one that has a problem with me. Me, I don't have a problem with you. I don't have a problem with you. The only problem I have with you is that all the problems that you have with me, you have to come and face it. And I like the fact that now you are mentioning my name. She mention name. Gidi gan-an. Wàá sọ fún àwọn èèyàn. Do you understand? Ohun tó ṣẹlẹ̀ gangan. Gbogbo evidence tó lò ní, gbogbo nǹkan tó ní mo ṣe, wàá sọ. Gbogbo èpè tó ń gbá ọmọ mi ṣẹ́, gbogbo ohun tó ń wish ọmọ mi death, tó ní káwọn government, mo ní fídíò yẹn, tó ní káwọn government ní tó bá jẹ́ pé wọ́n ṣe kíní kan ni, ó yẹ kó pa ọ̀tá mi dànù. Threat to life. There's everything that you have done. You've done threats to life. You've done threats to the life of my children. You've constantly tagged. In fact, the defamatory things that you have said and done is huge. So it is you, Lizzy Anjorin, you need láti jáde. Kó wá lọ sọ́dọ̀ àwọn ìjọba, kó wá gbogbo evidence ẹlẹ̀. Do you understand? So, Shike na ṣọlí fídíò yẹn mo fẹ́ sáré ṣó ẹ. Ìjọba mi sáré wá. I need to play that particular video for you before I leave this place. Gbogbo tó ń sọ yẹn. Ìyá yìí ti have ṣe ní kí n fẹ́ jọ kí n fẹ́ fi ṣe. Kí n fẹ́. Ìwọ ló ń wà bittered. You are the one who has the problem. Ìwọ ló mọ tó ń ṣe ẹ́. Do you understand? Èmi kò fẹ́ help ẹ láti wá solution sí nǹkan tó ń ṣe ẹ́ yẹn ni. Because you keep mentioning fake actress, Ooto ṣe fake actress, this lọ bàbí kí ló máa sọ náà. Do you understand? So jẹ́ ká help ẹ láti discover ẹni yẹn. That's my own take with you. But you are coming out to gaslight to say, if anything happens to me, she had me happen, kí n fẹ́ fi ẹ́ ṣe. Kí ló fẹ́ dà fún mi? Do you understand? Don't forget. Where is it? Tell me one now.
Tí bá rí gan, máa post ẹ̀ sórí page mi. It's here. Go and look for it for me. Let me look for it. Go outside, play them. Break it and bring it for me. Do you understand? So, Amy, do you understand? All this one that you are coming out, don't so if anything is happen to me, wọ́n lọ lẹ kíní kan sílé ẹ, wọ́n ya picture ọmọ ẹ, wọ́n ṣe kíní kan, wọ́n post ẹ̀ sórí kíní kan. I don't know what you're talking about. All those things, you can take the evidence to court. Do you understand? You can take the evidence back to court. Because me, I really want us to go to court, so that I just need you to come so that we can even help find out this person that you understand, that you've been coming for all this while. This fade actress, Ooto, just lover, that you've been shouting and screaming, that you've asked the government to kill, that you've asked that the person's child to die, that you've asked that person to die. There is nothing that you've not said. So me too, I really want to help you. So all those evidence that you have, please do yourself a favor and take it to the right authorities. Because in me, I have already written a petition. Again, we are not ending it here. It cannot end here until you come out and say all these things and bring the person out. All these allegations, you have to come and prove every single one of them. Every single one of them. You have to come out and prove it. Oh yeah, ben. I prove well. Really not to the truth or no. Prove it. For that video and probably post it so that you guys can see a video where she was asking the government to come and kill some failed actress, this lover, Ooto. She has to. You cannot put my life at risk. Lying. I mean the defamation. God, saying so many unspeakable things, accusing me of so many things. So many things, and then you come and start playing victim. This is the height of manipulation. You don't understand. Do you understand the height of manipulation? Immediately you heard I went to Alagbon to file a criminal petition. You quickly went to Abuja to file a petition. And then you come out and start saying that you will be responsible. Yeah. What we did before was ADR, and that one has not worked. We've not gone to try. We've not started. Nothing. Nothing. Toyosi, sure, really? Okay, no wahala, guys. Let me go and sleep, Jerry. If anything should happen to me, or my daughter, or my son, or my man, or anybody, Lizzy Anjorin is one of the people that you should hold responsible. Good night.